aláwọn ọkùnrin ò lọ́rùn sẹ́ ẹ wá gbọ́ ohun tó ṣe sábàbí tí Biola Adebayo gbajúgbajà òǹṣeré Nollywood àti atọ́kùn ètò Talk to Be tí gbogbo wa mọ̀ dáadáa Biola Adebayo yẹn àtòun àtọkọ ẹ̀ tí wọ́n fi kọra wọn lẹ́yìn tí wọ́n ṣe ìgbéyàwó tó lárinrin dáadáa. Kí ló fà á tí wọ́n fi píngbá tó ní gbá fi píngbá ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ tí wọ́n pín gàrí tí tírélà gbàrí wọn tí wọ́n wá kọra wọn sílẹ̀. In tó fà á Biola Adebayo fúnra ara rẹ̀ ó sọ̀rọ̀ ilẹ̀kùn ẹ gbọ́ wìrìwìrì nínú fídíò yìí. Tó bá jẹ́ gbà àkọ́kọ́ rèé tẹ́ ń darapọ̀ mọ́ mi lórí ìkànnì yìí ẹ máa bá ń click lórí subscribe button ẹ bá ń like ẹ bá ń share ó yá ẹ jẹ́ ká mú kàlẹ́ towó ká mú kàlẹ́ tọmọ ká tún jọ gbalandùn àwọn ọ̀rọ̀ aládùn tó wà nínú fọ́nrán yìí lónìí ó yá. Lẹ́yìn tí Biola Adebayo fún ara rẹ̀ tó kéde wípé òun àtọkọ òun àwọn ti pínyàwó láti ọdún tó kọjá ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ Biola Adebayo fúnra ara rẹ̀ àti àwọn tí wọ́n nífẹ̀ẹ́ eré sinimá ni wọ́n ti ń sọ pé kí ló tún wá dé irú eléyìí ò bá má ṣẹlẹ̀ sí Biola Adebayo nítorí pé kò tiẹ̀ tọ́ sí Biola Adebayo rárá àti rárá ni àti pàápàá kí ló fà á gan-an tó jẹ́ wípé ìgbéyàwó alárinrin tó máa ń wà láàrin àwọn òǹṣeré àtàwọn celebrities nílẹ̀ wa Nàìjíríà kì í fi pẹ́ tí máa fi ń forí ṣọpọ́n ìmí gan kì í lò tọ́dún kan tí máa fi ń forí ṣọpọ́n tó jẹ́ wípé onígbá yóò padà píngbà ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni oríṣiríṣi àti oríṣiríṣi ńlá ti gbọ́ tẹ̀yìn náà mọ̀ àmọ́ n táwọn èèyàn ò mọ̀ ni wípé orí lobìnrin fi ń gbélé ọkọ kì í ṣèwà rárá ńlá wọn bàbá wa ńlẹ̀ Yorùbá ni wọ́n máa fi ń ṣàdúà fẹ́ni tó bá lọ ilé ọkọ wípé mórí lọ o kó o má mẹ́wàá lọ torí pé ẹni tó bá mórí lọ ilé ọkọ ní ń gbélé ọkọ dalẹ̀. Biola Adebayo arẹwà obìnrin ṣóun náà wàá mórí lọ ilé ọkọ ni torí pé bí Biola Adebayo ti máa ń pa àwọn èèyàn lẹ́rìn-ín bó ṣe máa ń múnú àwọn èèyàn dùn tí máa ń fi ayọ̀ sí ọkàn wọn tóun náà bá délé ọ̀pọ̀lọpọ̀ ọgbà ló jẹ́ wípé yóò wá pílò máyà yóò máa sunkún lé ọkọ rẹ̀ ni o. ó yá ẹ jẹ́ kí n wá bẹ́ spíkà fún yín in tó gbé Biola Adebayo kó ń lé ọkọ tó jẹ́ kó òun àtọkọ ẹ̀ kí wọ́n fi kọra wọn gangan nísànsàn ń sọ fún yín nínú fídíò yìí. ṣé ẹ rí ní ọdún 2021 ní April oṣù kẹta òun ni Biola Adebayo tó ṣe ìgbéyàwó alárinrin pẹ̀lú ọkọ ẹ̀ Olúwaṣèyí Akínrìndé lẹ́yìn tí wọ́n ti rọra ní kọ́tíṣípù fẹ́rẹ́fẹ́ ni wọ́n ṣe ìgbéyàwó tí wọ́n sì jọ ń gbé papọ̀ gẹ́gẹ́ bí tọkọtaya. Níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ìfẹ́ wọn mà ládùn ó lóyin ó lárinrin dáadáa torí pé àwọn méjèèjì wọ́n nífẹ̀ẹ́ ara wọn bí ìmúmu ni. Àmọ́ Biola Adebayo ó ń kojú ìṣòro kan nílé ọkọ nígbà tó wọlé ọkọ bí mi pé irú ìṣòro wo ni ìṣòro àìrọ́mọbí ni o. wọ́n gbìyànjú títí Biola Adebayo ó gbìyànjú sọ́tún ó gbìyànjú sósì ṣùgbọ́n gbogbo ìgbìyànjú ẹ̀ náà pàbó ló ń já sí. wọ́n sì ní bíná bá kú àfẹ́rúbojú ọ̀gẹ̀dẹ̀ kú àfọmọ ẹ̀ rọ́pò ọlọ́run má ṣọ̀rọ̀ wa ní ejò tó kọjá lórí àpáta tí ò nípa. ẹ wo ẹni tó bá wálé ayé tí ò bá bímọ ṣé kí n má tàn yín ayé àsán ló wá. wọ́n wá bẹ̀rẹ̀ sí dá gbogbo ọgbọ́n wípé kí Biola Adebayo kó bá lè finú ṣoyún kó fẹ̀yìn gbọ́mọpọ̀n nílé ọkọ ẹ̀ àmọ́ àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ọgbọ́n kan ò digi àfokùn. Biola Adebayo pàbó ní gbogbo ọgbọ́n tí wọ́n ń dá ló ń já sí ṣùgbọ́n àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ wọ́n ní wá wọ̀rọ̀kọ̀ wọ́n fi ṣàdá. ṣé ẹ mọ̀ pé tẹ́rù bá kanlẹ̀ tó bá kànkè ó tún níbì kan á gbé e sí. wọ́n wá pé bíríkòtò wọ́n dọ́gbọ́n kan fún Biola Adebayo ló bá dọlọ́mọ láyé. àmọ́ ọgbọ́n tí wọ́n dáńjọ́ kínní àná tí Biola Adebayo tó fi bímọ gan-an ló wá ṣokùnfà wàhálà tó fi kúò nílé ọkọ ló ṣokùnfà àjọ̀gbọ̀n tóun àtọkọ ẹ̀ tí wọ́n fi kọra wọn sílẹ̀. irú ọgbọ́n wo ni. nígbà tí ìṣòro àìrọ́mọbí yìí tó mú Biola Adebayo lómi tán pátápátá nílé ọkọ ẹ̀ ni òun àtọkọ ẹ̀ bá fìmọ̀ pọ̀ wípé àfi káwọn ó ṣe sọ́rógésì o. wọ́n pàmọ̀ pọ̀ wọ́n ṣe sọ́rógésì náà sì yọrí sálàáfíà òun ló ṣokùnfà bí wọ́n ti bímọ ọkùnrin làǹtìlanti. Biola wa ní kí làwọn bímọ tán bá sọ́rógésì yìí tán sí ni wàhálà bá dé torí pé ọkọ òun
nígbà míì a máa wo ọmọ yẹn bí ìgbà pé kì í ṣọmọ ẹ̀. Látìgbà tóun ti bímọ through surrogacy ìnífẹ́ àwọn ti ń dínkù lóríṣiríṣiríṣi nǹkan ìmíì tóun ò lè fẹnu sọ. Ó nígbà míì tóun bá wọlé lálẹ́ òun á wá pílò máyà ni lòun máa sunkún títí tí pílò gan yóò fi tutù fomijì ojú òun. Bíọ́lá bá ní ilé aládùn bá bẹ̀rẹ̀ sí í kan. Ó ní ṣùgbọ́n àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ nígbà tóun ò rí ara gbà sí mọ́, nígbà tóun ò rí ọkàn tóun ò fi gbé sí mọ́ lòun bá fi wò ó wípé ìbànújẹ́ yìí pọ̀, ẹkún yìí pọ̀, kàkà kóun wá fi ẹkún kóun fi ṣera òun léṣe àbí kóun dẹ̀mí ara òun légbodò nínú ilé ọkọ. Làwọn bá wò ó pé ó jọ pé àwọn ò wà compatible ni, ó dáa kó ní kálukú kó sì máa lọ láyọ̀ àtàlàáfíà. Làwọn bá fi pínyà. Ó níṣẹ́ rí pípínyà wọn láti ọdún tó kọjá làwọn ti pínyà. Òun ò kàn sọ fẹ́nì kankan ni torí pé òun ò fẹ́ jẹ́ káwọn èèyàn kí wọ́n mọ̀, ṣùgbọ́n níbi tó dé yìí òun ní láti sọ jáde káwọn èèyàn kí wọ́n bá lè mọ̀. Ẹ wá bí mi pé kí ni ń jẹ́ surrogacy gan-an. Ṣé ẹ rí surrogacy? Òun ni mọ̀ jìnlẹ̀ òde òní eléyìí tí àwọn dókítà tí wọ́n ń dá láti lè jẹ́ kí àwọn tí wọ́n ń dojúkọ ìṣòro àìrọ́mọbí nílé ọkọ kí wọ́n ó dọ̀lọ́mọ láyé. Irú bẹ́ẹ̀ ni tí wọ́n bá sọ wípé èèyàn bímọ via IVF. IVF yẹn òun ni wípé wọ́n ó gba ẹyin tí ń dọmọ lára obìnrin àti àtọ̀ tí ń dọmọ lára ọkùnrin, méjèèjì ni wọ́n papọ̀ ni wọ́n wá rọra gbé sí láàbù kan. Tó bá ti wá di pé nǹkan méjèèjì yìí ń sọ kúlúkúlú ni wọ́n wá rọra gbé sínú obìnrin kan eléyìí tí ó ru oyún náà tí ó sì bí kó tó di wípé wọ́n wá gbé fún àwọn tí wọ́n fẹ́ máa jẹ́ bàbá àti ìyá ọmọ náà. Ṣé wá rí IVF yìí gan-an òun ni Bíọ́lá Adébáyọ̀ ló fi bímọ gẹ́gẹ́ bóun náà ti fẹnu ara rẹ̀ sọ. Sórí bíbẹ́ wá lóògùn orí fífọ́ ni. Ẹni bímọ ọmọ ni ó sín, ẹni ò bí ọmọ náà ni ó sín. Ẹ̀rí pó lágbára pọ̀ kọ́nà ń má yà wá lágàn. Ládùúrú gbogbo ìṣòro tí Bíọ́lá Adébáyọ̀ wá dojúkọ nílé ọkọ kó tó di wípé Ọlọ́run ọba mi yọ̀ǹda ọmọ fún un via IVF. Ṣó wá yẹ kí ọkọ ẹ̀ kó wá jálẹ̀ ní kolobo lọ́sàn-án kan òru kan? Eléyìí òun ni gbogbo táwọn èèyàn ń sọ àti reactions àwọn èèyàn káàkiri wípé ọ̀dájú mà lọmọ ọkùnrin tí wọ́n ń pè ní ọkọ Bíọ́lá Adébáyọ̀ yìí o. Ẹni tó lórí ò ní fìlà, ẹni ní fìlà kò lórí. Ọmọbìnrin tó dúró dáadáa, tó dùn ún rí, tó dùn ún wò, tó tún níṣẹ́ lọ́wọ́ tó sì mọṣẹ́ ṣe dáadáa. Kọkùnrin kan kó wá jálẹ̀ ní kolobo. Ó lágbára púpọ̀. Ẹ wo kì í dùn kó pọ̀ ṣókí báyìí ńlọbẹ̀ oge. Ẹ ṣáà ti mọ̀ pé ọ̀rọ̀ ọlọ́rọ̀ kì í máa sábà dùn lẹ́nu tèmi. Kí lẹ rí sí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí Bíọ́lá Adébáyọ̀ àtọkọ ẹ̀ yìí? Ẹ máa bá ń fi sábẹ́ comment section fídíò yìí. Tó bá sì jẹ́ gbà àkọ́kọ́ rèé tẹ̀ ń darapọ̀ mọ́ wa, ẹ bá ń click lórí subscribe button kẹ́ ẹ bá mi like ẹ bá mi share, ẹ bá ń pín kó délé kó dóko dáadáa. Ṣé ẹ wá rí fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ olólùfẹ́ mi lórí ìkànnì yìí? Ẹ wo òjòjò kì í ṣòwò kó má nájà kókó báyìí ńlára ọ̀tá ó máa le. Ẹ ní tẹ́ o, ẹ sì ní tí, kódà ẹ ní tẹ̀ kọ̀rọ̀gọ̀dọ̀ bíi kọ̀ǹgọ́ọ̀lù lágbára lọ́wọ́ Ọlọ́run ọba mi Èdùmàrè.